Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 náà láwà tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe látàrí ìròyìn àjàbalẹ̀ ètò Elédùmarè tó fi jí ìkí wa lórí ìkànnì tá a jọ wà yìí. Ó kọ mi ò yípadà nígbà kankan o, àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ojú tẹ fi wọ̀ ọjọ́ òun ò ní fún ọtí tẹ fi gbọ́ wa etí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Elédùmarè oyin fún ti àsìkò yìí náà látún gbalẹ̀ gbòde tá a mú wa sójúmọ́ máwòrán ẹbẹ̀ ti mọ̀ mí bí ìṣe mi pé kọ́kọ́ inú ìròyìn ní kọ́kọ́ gbéyàwó ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha, wọ́n ní ṣe ni Akpabio àti àwọn sẹ́nítọ́ọ̀sì tó kù yapa àṣẹ ilé ẹjọ́ pẹ̀lú bí wọ́n ṣe dá Natasha dúró gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Àbújá. Ẹni tí kò lẹ́ni nígbìmọ̀ bó bá ṣe bẹ́ẹ̀ rojú àre ní ṣe ni wọn yóò dá lẹ́bi ní ọ̀rọ̀ Natasha. Shehu Sani ló sọ èyí di mímọ̀. Igi ti dá báyìí, gbajúgbajà olóṣèlú Doyin Okupe ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. A ní kẹ́ ẹ faradà kẹ́ ẹ tẹ̀ mọ́ra kí ẹ sì ṣe sùúrù pẹ̀lú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ohun tó ń dáa kì í mọ̀ ṣe kan náà ní máa ń bẹ̀rẹ̀. Iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ ṣẹ̀ríà ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàtìlẹ́yìn fún àwọn ilé ẹ̀kọ́ tó wà ní títìpa lásìkò àwẹ̀ yìí, wọ́n sì tún béèrè fọ́pọ̀ ilé ìwé láti jẹ́ títìpa títí tí àwẹ̀ yóò fi wá sópin. Ajá ti ń jẹ́ fún ara wọn wàyí o. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọmọ orílẹ̀-èdè Pakistan méjì èyí tán yan iṣẹ́ ìjínigbé láàyò ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bọ́n ṣe jí ọmọ orílẹ̀-èdè Pakistan akẹgbẹ́ wọn bọ́n ṣe jí gbé. Ìdájọ́ ikú ní tààràtààrà àwọn ará ìlú Tinubu dáná sun àwọn ajínigbé mẹ́ta kan ní ìpínlẹ̀ Delta nígbà táwọn méjì sá àsálà fún ẹ̀mí wọn lẹ́yìn tí àṣírí wọn tó tú síta tán. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha, wọ́n ní ṣe ni Akpabio àti àwọn sẹ́nítọ́ọ̀sì tó kù náà yapa àṣẹ tí ilé ẹjọ́ pa pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ dá Natasha dúró gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá. Kì í ṣe ìròyìn mọ́ pẹ̀lú bá ṣe ti mú wá ní gbogbogbò àti gbogbo àsìkò látàrí wàhálà àti làásìgbò tí ń bẹ láàrin Natasha tó jẹ́ sẹ́nítọ̀ tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi àti tó jẹ́ sẹ́ní pírẹsidẹ̀ǹtì ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá Godwin Akpabio nípa bó ṣe fi ẹ̀sùn kanra wọn látàrí pé wọn náà fẹ́ jí dòdò ara wọn bùjẹ èyí tí ó fa làásìgbò àti awuyewuye ọ̀hún. A sì ti mú wá wípé níṣe ni Natasha ló ti kọ ìwé ẹ̀sùn sí ilé ìgbìmọ̀ asòfin tó kọ sí Godwin Akpabio lẹ́sẹ̀ nígbà tí àwọn asòfin yan àwọn sẹ́nítọ́ọ̀sì gbogbo tí wọ́n sì gbé yẹ̀wò fínífíní. Wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni kò gbé gbaná òtítọ́ àti pé wà tó wù ó ba àwọn sẹ́nítọ́ọ̀sì tó kù lójú jẹ́ lórí bó ṣe lọ ń kéde lórí mọ̀ọ́máwòrán ayélujára mọ̀ọ́máwòrán Arise TV láàmú fọ̀rọ̀ gùn níṣẹ́ láti múròyìn náà wá wípé níṣẹ́ làwọn sẹ́nítọ̀ ọ̀hún náà ti sọ di mímọ̀ pé wọ́n fi ọwọ́ sí júwèlé fún Natasha kó lọ́ọ́ rí rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko. Wàyó níṣe ni àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn tí ọ̀rọ̀ kàn tọ́sìmọ̀ nípa òfin náà ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ Godwin Akpabio àtàwọn sẹ́nítọ́ọ̀sì tó kù lórí wípé ìyànjẹ Òbíǹde ni Òbíǹde kú tán ẹ tún fi aya rẹ̀ sọfà lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ní pàtàkì jùlọ wọ́n tún ní ilé ẹjọ́ ó ti ṣe bẹ́ẹ̀ sọdímọ̀ wípé kí wọ́n sì dáwọ́ dúró lórí ìgbésẹ̀ àti ìwádìí èyí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú Natasha àti Godwin Akpabio gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi léde nínú ìwé àtẹ̀jáde kan ètò ń ṣe àfihàn pé Natasha ti gbé ọ̀rọ̀ náà relé ẹjọ́ gíga tí ń bẹ ní ìjọba àpapọ̀ Àbújá ní ọjọ́ 4 inú oṣù kẹta ọdún tá a wà yìí nígbà tí ilé ẹjọ́ tí wọ́n sọ nímọ̀ wípé àwọn sì káraró lórí ọ̀rọ̀ náà látàrí ìgbẹ́jọ́ ọ̀hún tó sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 10 oṣù kẹta ọdún tá a wà yìí níbi tó ti pàláṣẹ pé lórí ọ̀rọ̀ náà ká má ti gbé ìgbésẹ̀ kankan ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá àti pé kí Natasha náà kó sì ṣe sùúrù lórí ọ̀rọ̀ ọ̀hún. Ní ṣe ni wọ́n padà wá yí àṣẹ ilé ẹjọ́ náà padà pẹ̀lú bá ṣe ní kí Natasha lọ rèé rọ́kúnlé fóṣù 6 gbáko láì gba owó oṣù àti àjẹmọ́nú tó fi máwọn ohun míì tó jẹ́ ìfà
rabandẹ̀ tí wọ́n máa ń jẹ lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà níṣẹ́ ni ẹni tó jẹ́ amòfin Barrister Hamza Nuhu Dantami ó máa bọ ẹnu àtẹ́lù tó sì kóró ojú sí ìgbésẹ̀ táwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà Àbújá tí wọ́n gbé yìí. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó tiẹ̀ ti ń wọ àwọ̀ míì tó jẹ́ wípé wọn ò tiẹ̀ bọ̀wọ̀ fún ilé ẹjọ́ àti òfin bíi tí ń wù kó máa. Ó ní sáwọn sẹ́nítọ̀sì yìí sàn ti gbàgbé ìlérí wọn nígbà tí wọ́n búra wọlé ni wípé àwọn kò ní yapa àṣẹ àti ìlànà tí ilé ẹjọ́ tó ga jù tó bá ṣe bẹ́ẹ̀ pa fáwọn bọ́ọ̀lù ayé ti Natasha ló ṣe wá jẹ́. Ọ̀gọ̀rọ̀ ló ti ń jáde lórí ọ̀rọ̀ Natasha yìí o nígbà tí àwọn míì sọ wípé bó ṣe tó àti bó ṣe yẹ náà ṣe fún Natasha, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ní ojú wòye wa ó yàtọ̀ pẹ̀lú bí ti Natasha bó ṣe bá ẹ̀yìn yọ báyìí. Orí ọ̀rọ̀ àwọn méjèèjì náà ni mo sì wá á ní ẹni tí kò lẹ́ni nígbìmọ̀ bó bá rojọ́ àre ẹbí rabanda òní wọn ò dáa níṣẹ́ ni Shehu Sani ti sọ mímọ̀ wípé béèyàn bá ṣe bẹ́ẹ̀ tọpinpin jù àbí tó tú àṣírí jù ní àárín àwọn sẹ́nítọ́ọ̀sì ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá níṣẹ́ ni wọn yóò rán lọ sílé láti lọ rè rọkúnlé lórí ọ̀rọ̀ Natasha náà ni. Ẹni tó ti fìgbà kan jẹ́ sẹ́nítọ̀ tẹ́lẹ̀ tó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Shehu Sani èyí tó sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna ó mà ti fi ohùn léde lórí ọ̀rọ̀ Natasha yìí ètò kọ sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti ṣe ní àlàyé pé sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ Natasha àti Akpabio ó ní tó ń wà ní tó mọ̀ ní wípé irú rẹ̀ mà ti ṣe òun náà rí ní nǹkan bí ọdún 2018 èyí tí wọ́n fẹ́ fi ọwọ́ sí júwèé ilé fún òun kó tó di wípé Olúwa olùgbàlà ó gba òun kalẹ̀ lọ́wọ́ àwọn sẹ́nítọ̀ tó kù. Ó ní gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń ṣe nǹkan tí ò tọ́ àti tí ò yẹ ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n máa fi ń ṣe sọnù ẹ̀kú àmúmọ́ra ni torí tó bá ti lè wíjọ́ jáde jù níṣe ni wọn yóò da ẹ̀bi ọ̀rọ̀ lé ọ lórí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ti Natasha ló ṣe rí. Ó ní kò sí sẹ́nítọ̀ kankan nílé ìgbìmọ̀ asòfin tí yóò gbè sẹ́yìn Natasha bí kì í ṣe wípé ó kálukú ó ń bẹ̀rù orí ara rẹ̀ tí wọ́n sì ń jà fún àpò ara wọn. Ó ní kò sẹ́ni tí ó ṣe àtìlẹ́yìn fún o. Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí òun lọ́dún 2018 nígbà tó ń fẹ́ fọn rere wípé àwọn kan wọ́n gba owó tí kò bófin mu bó ṣe jẹ́ wípé sálárì ìyún owó oṣù tí wọ́n gbà ó ní ó ní ọwọ́ kan nínú lọ́dún náà lọ́hùn. Ó ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba Allah ọ̀pọ̀lọpọ̀ Elédùmarè àti Jésù Kristi Olúwa wa tó gbọ̀n kalẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn náà níṣẹ́ ni wọ́n bá ti sọ dímọ̀ wípé kóun náà lọ rèé rọkúnlé lọ́dún náà lọ́hùn fún oṣù 6 gbáko èyí tí wọ́n fún Natasha yìí. Igi ti dá báyìí gbajúgbajà olóṣèlú Dóyin Òkúpè oló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Dóyin Òkúpè tó jẹ́ alájọṣepọ̀ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló mà ti fi ilé ayé sílẹ̀ tó ti kí wípé ó dìgbò ṣe. Ikú rẹ̀ ló jáde lénìí ní ọjọ́ keje oṣù kẹta ọdún táwọ̀ yìí lẹ́ni tí wọ́n ní ó lo ọdún 42 lókè pẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ wípé lásìkò tó fẹ́ ṣe iṣẹ́ abẹ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé láti bí 40 ọdún sẹ́yìn ó ní ó ti ń bá ìlera jà tó ti ń dà á láàmú nínú àgọ́ ara rẹ̀ tó sì sọ dímọ̀ wípé gbogbo ìgbà ni máa ń lọ ilé ìwòsàn gbogbo ìgbà ní sì máa ń lóògùn láti lè jẹ́ kí àlàáfíà ara rẹ̀ kó pé pérépéré. Wàyí ò à ń sọ di mímọ̀ pé ó ń ṣiṣẹ́ abẹ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí iṣẹ́ abẹ ọ̀hún tí kò yọrí sí rere èyí tó mú kí ikú rẹ̀ kó wáyé lẹ́ni tí ń ṣe ọjọ́ keje oṣù kẹta ọdún tá a wà yìí. Ọ̀kan pàtàkì lára àwọn mọ̀lẹ́bí olóògbé ló kéde ìròyìn náà síta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó sì sọ dímọ̀ wípé wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ìtẹ́ báyìí tá a mọ̀ sí mọ́ṣúárì ló sì ní wọn yóò sin òkú náà lẹ́yìn ààwẹ̀ Ramadan tí ń lọ yìí àti ààwẹ̀ lẹ́ǹtì títí àwọn ọmọlẹ́yìn Kristi ó ní lẹ́yìn ọdún Easter tá a bá ṣe níṣe ni àwọn yóò ṣẹ̀ṣẹ̀ kéde ìgbà tí wọn yóò sin òkú Dóyin Òkúpè èyí tó di olóògbé látàrí àìsàn jẹjẹrẹ àti iṣẹ́ abẹ tó ṣe bẹ́ẹ̀ tí kò jẹ́ àṣeyọrí tó gba ẹ̀mí lẹ́nu rẹ̀ náà. A ní kẹ́ ẹ faradà kẹ́ ẹ sì ṣe bẹ́ẹ̀ ní àtẹ̀mọ́ra kí a lè jọ jèrè ìṣèjọba tó ń bẹ lóde yìí. Ohun tó dáa kì í máa ṣẹ̀kan náà ní máa ń bẹ̀rẹ̀ ní ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nílò irú ìgbésẹ̀ tá à ń gbé yìí. Iléeṣẹ́ ààrẹ ló tún sọ èyí di mímọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí lẹ́yìn tí àṣírí ọ̀rọ̀ tú nípa táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bójú àbùkù wo ìgbésẹ̀ tí ààrẹ gbé pẹ̀lú bí wọ́n ṣe ní wọ́n ná owó tó tó bílíọ̀nù 7 náírà lórí lílọ bíbọ̀ ààrẹ sílẹ̀ òkèèrè láàrin ọdún kan ṣoṣo níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kọrojú sí ìgbésẹ̀ tí
iléeṣẹ́ ààrẹ ń gbé yìí pẹ̀lú bọ́n ti ní ìyà ń jẹ wá òṣì ń ta wá bẹ́ẹ̀ láàrí ọwọ́ mú bẹnu ìjọba sì ná owó gọbọi báyìí lórí ìrìn àjò táwọn kò mọ pàtàkì àti àǹfààní tí ń ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ní ṣe wá ní olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà Tọ́pẹ́ Fásùà tó sọ di mímọ̀ lórí móhùnmáwòrán Arise tó wáyé lẹ́nìí níbi tó ti ṣe ní àlàyé wípé níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n nílò sùúrù gọbọi sùúrù tó yìn koro àti sùúrù ọlọ́jọ́ gbọgbọrọ lórí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé yìí ó ní gbogbo ẹ̀ náà kì í ṣẹ̀kan náà ni yóò di ohun tí ó máa dùn fún ni ó ní ẹja nífaradà kásì láforítì lórí lórí ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu ń gbé yìí ó ní gbogbo ìgbésẹ̀ yìí ni ó ṣe èso rere sí ti ìrìn àjò tẹ́ ẹ sọ yìí níṣe làárẹ̀ ń lọ láti lè jẹ́ kí ìdàgbàsókè kó bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó ní kì í ṣe páàrẹ̀ ó ní ìrìn àjò náà láti ìfẹ́nu ara rẹ̀ ó ní títí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó náà ni ààrẹ ń bá káàkiri ẹ̀yìn ẹ̀ ṣàjẹ́ ká fọwọ́ lẹ́ran kẹjá ṣe sùúrù fáwọn ìgbésẹ̀ yìí yóò dùn láìpẹ́ yìí tí gbọ́ngbọ́n yóò sì kàn sí ó nítorí pé ó dá òun lójú pé dídùn lọ́sàn máa ń so nígbẹ̀yìn ọ̀rọ̀. Transforming infrastructure, doing big things for the future, things that will last. I see some state governments build overhead bridges while primary schools, primary healthcare centers are dilapidated. That's the concern. Striking that balance. We also have a problem. There is absent. Many PHCs, for example, primary healthcare centers, were built, and immediately they were built, they were neglected. And in fact, I was in some forum recently where that also came up, to say, listen, why are we building so many that we cannot manage just because we want to meet the optics of, are we building PHCs and so on, so what are we doing? I was also with a governor who was saying that, he's being forced to build 55 new schools for girls over time. In our own instance now, for example, as we sit today, we seem to be in season of the fruits. Ilé-ẹjọ́ ṣẹ̀ríà ní orílẹ̀-èdè Nàìjíríà náà ti ṣe àtìlẹ́yìn fún àwọn ilé ẹ̀kọ́ tó wà ní títìpa lásìkò tí ààwẹ̀ ń lọ lọ́wọ́ yìí wọ́n sì tún béèrè fọ́pọ̀ ilé ẹ̀kọ́ láti jẹ́ títìpa fún odidi oṣù kan gbáko báyìí. The Supreme Council for Sharia in Nigeria ìyún ilé-ẹjọ́ tó ń rí sí ìdájọ́ ṣẹ̀ríà ní orílẹ̀-èdè Nàìjíríà látẹni tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ náà Nafiu Rabah Ahmed ló fi ìròyìn náà tó fi léde lásìkò tó ń lu àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan èyí tí wọ́n ti pàṣẹ wípé kí ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti gíga kí ó wà ní títìpa títí di ìgbà tí ààwẹ̀ Ramadan tá ń gbà lọ́wọ́ yìí tí ó fi ṣe bẹ́ẹ̀ tẹnubodò nígbà tó lu gómìnà ìpínlẹ̀ Zamfara ti Sokoto àti Jigawa tó lù wọ́n lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀ ló tún sọ̀rọ̀ tako àbá àjọ Christian Association of Nigeria CAN nílẹ̀ tó ti ní wọ́n tako ìgbésẹ̀ tí ilé-ẹjọ́ ṣẹ̀ríà tó gbé kalẹ̀ yìí láti lè jẹ́ kí wọ́n gbé àgádágodo ti àwọn ilé ẹ̀kọ́ náà fún odidi oṣù kan oníníṣe ni ó wà ní ìbámu pẹ̀lú ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tẹni tó jẹ́ mínísítà tó ní sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ńlẹ̀ yìí kó tó nǹkan sì fọwọ́ sí i tó fẹsẹ̀ sí wípé ó wà ní ìbámu láti ṣe bẹ́ẹ̀ ó ní kò ṣe nǹkan méjì ló jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ yìí bí kì í ṣe wípé kí àlàáfíà tó yí koro kó lè wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti pé kétò ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ kó lè wọ agbárí wọn dáadáa ló jẹ́ káwọn ṣe bẹ́ẹ̀ ti ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní nítorí pé à ń gbààwẹ̀ lọ́wọ́ báyìí ẹ sì ní káwọn akẹ́kọ̀ọ́ kán máa lọ sí ilé ẹ̀kọ́ láti lọ gbẹ̀kọ́ ó ní òkúnnúmọ̀ náà ni àfin gbé títà dájúdájú ó ṣeéṣe kẹ́kọ̀ọ́ ọ̀hún kó má wo orí wọn àti pé àlàáfíà ṣe pàtàkì lásìkò tí a wà yìí tí wọ́n ń gba ààwẹ̀ Ramadan tá ń gbà lọ́wọ́ ó ní àwọn tí wọ́n pe gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó kù wípé ẹ darapọ̀ máwọn ìjọba ìpínlẹ̀ tó ti ṣe àṣeyọrí lórí bí wọ́n ṣe gbé àgádágodo ti ilé ẹ̀kọ́ pa báyìí kẹ́yìn náà kẹ́ lè wà nínú àwọn táwọn sọ̀rọ̀ wọn ní ti dáadáa tẹ́ ẹ̀ bá sì gbàgbé àwọn àjọ ISBA ìyún Association of Nigeria ni tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìyún àwọn àjọ ISBA ọlọ́pàá ISBA ní ìpínlẹ̀ Kaduna làwọn náà ti sọ mímọ̀ wípé láìpẹ́ àwọn yóò máa ti àwọn ilé ẹ̀kọ́ aládàáni tí wọ́n bá kọ̀ sí àṣẹ tí ìjọba ìpínlẹ̀ Kaduna náà tó pa láti gbé àgádágodo ti àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan lásìkò tí ààwẹ̀ ń lọ lọ́wọ́ báyìí.
báyìí. ajámọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ jẹ́ fún ara wọn wò ọwọ́ àwọn agbófinró ti tẹ ọmọ orílẹ̀-èdè Pakistan méjì tí wọ́n yan iṣẹ́ ìjínigbé láàyò ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe jí ọmọ ìlú wọn gbé ní ìpínlẹ̀ náà. ọ̀dọ́kùnrin méjì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Pakistan tí wọ́n pe orúkọ wọn ní Roman Gul ẹni ọdún 28 àti Aftab Ahmed ẹni ọdún 19 lọ́wọ́ ti bàbá yìí pẹ̀lú bí wọ́n ṣe jí ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Pakistan ẹgbẹ́ wọn ọ̀hún tí wọ́n jí gbé. àlàyé tí Benjamin Hundeyin alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó èyí tó ṣe ó sọ dímọ̀ wípé arákùnrin tí wọ́n jí gbé yìí òun ni wọ́n tàn láti ní kó wá gba iṣẹ́ tó wá láti ìpínlẹ̀ Kano wá sí ìpínlẹ̀ Èkó nígbà tí ó sì dé ní ọjọ́ 28 oṣù kejì tá a lò sẹ́yìn yìí níṣe ni wọ́n gbé lọ sí ilé ìtura kan níbi tí wọ́n ti pamọ́ sí tí wọ́n sì béèrè fún mílíọ̀nù lọ́nà 10 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ rẹ̀ èyí tí wọ́n fi pe ẹni tó jẹ́ ọ̀gá ọmọlẹ́dẹ̀ Pakistan tí ń bẹ ní ìpínlẹ̀ Kano náà tí wọ́n jọ ní ìdúnàdúrà lórí okòwò tí wọ́n dọ́gbọ́n tàn wọ́n fún láti wá jẹ́ kí wọ́n wá yẹ̀wò ní ìpínlẹ̀ Èkó. ó ní àwọn san mílíọ̀nù kan náírà fún wọn láti lè jẹ́ kí ọkàn wọn balẹ̀ pé àwọn yóò san owó ìyókù kí wọ́n lè dẹ́mi arákùnrin náà sí kí wọ́n má bàa ṣe ní ìṣekúṣe kó tó di pé ó fi ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró lọ. nígbà tí àwọn agbófinró tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn méjì nígbà tán ní àwọn méjì míì tí wọ́n jọ wà ní ẹnu iṣẹ́ burúkú ọ̀hún wọ́n ti na pápá bora àwọn ajínigbé náà dájọ́ ọmọlẹ́dẹ̀ Pakistan méjèèjì wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo làwọn wu ìwà náà wọ́n sì ti sọ dímọ̀ wípé wọ́n ń ṣe ìwádìí wọn lọ́wọ́ báyìí wọ́n sì kọjú wọn sílẹ̀ ẹjọ́ láìpẹ́. ìdájọ́ ikú ni tààràtààrà àwọn ará ìlú tínú ń bí dáná sun àwọn ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Delta. níṣe ni inú ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dùn sí irú ìròyìn báyìí látàrí wípé wọ́n ní tá a bá ń ṣe bẹ́ẹ̀ bóyá àwọn oníṣẹ́ láabi náà wọ́n tún lè dínkù láwùjọ wa ní agbègbè tó pè ní Ozanogogo ìjọba ìbílẹ̀ gúúsù Ìká ní ìpínlẹ̀ Delta. ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe náà sọdúnmọ̀ wípé àwọn ajínigbé mẹ́ta kan àwọn ajínigbé 5 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ jí ẹni tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ kan gbé èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọ̀zá Smart nínú igbó lásìkò tí ó lọ rèé dọdẹ ní ọjọ́ 6 oṣù kẹta ọdún tí a wà yìí. nígbà tí wọ́n sì ṣe ìwádìí àwọn oníṣẹ́ láabi náà dáadáa níṣe ni àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n pe ìyàwó ọlọ́dẹ náà tí wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí owó tán bẹ̀rẹ̀ fún owó ìtúsílẹ̀ tán fẹ́ gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ọlọ́dẹ ọ̀hún ṣáájú kí wọ́n tó tú sílẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ fi gbé ta fún àwọn ọ̀dọ́ inú ìlú. onámọ̀ bẹ̀rẹ̀ sí ní ya wọnú igbó náà tá sì ń tọpinpin àwọn oníṣẹ́ láabi ọ̀hún wípé àwọn fẹ́ gbé owó ìtúsílẹ̀ tí ń jẹ́ ránsọ́ọ̀mù fún wa. ìgbà tí wọ́n rí àwọn ajínigbé náà níṣe ni wọ́n sùrù bò wọ́n tá sì bẹ̀rẹ̀ sí ní lù wọ́n ní ìlùkulù. ẹni tó jẹ́ DPO níléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀ DSP Jafaru Umaru ó ní ó ti kó àwọn ọlọ́pàá lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ láti lè jẹ́ kí ẹ̀mí àwọn oníṣẹ́ láabi náà kí ó dé kí wọ́n má bàa fi ìdájọ́ sí ọwọ́ ara wọn. ṣùgbọ́n gbogbo akitiyan rẹ̀ òun ló já sí pàbó torí wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lu àwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta náà tán lù wọ́n lálùbami tán sì tún sọná sí wọn lára tán jóná gbúgbú. wọ́n ti gbé ẹni tó jẹ́ ọlọ́dẹ tán jí gbé ọ̀hún lọ sí ilé ìwòsàn ti Àgbọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún níbi tán ní ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ náà ti palẹ̀ òkú àwọn mẹ́ta nígbà tí àwọn méjì lára àwọn oníṣẹ́ láabi náà tán mórí bọ́ tán sáwọ inú igbó lọ tèfètèfè nígbà tán rí kú ni wọ́n bá yá dànù. òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ọ̀nà ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí báyìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó sì ti ń tẹ̀ wá lọ́wọ́. kì í dùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ kí fìlà mọ́ kọjá ìpéǹpéjú níyì ọmọlúàbí ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣùgbọ́n ṣáájú kí a tó lọ ṣé ká mẹ́nuba kókó tá a ti pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. ó ṣe ni a ti mú wá fún wa pé lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha wọ́n ní ṣe ni Akpabio àti àwọn sẹ́nítọ́ọ̀sì tó kù wọ́n yapa àṣẹ tí ilé ẹjọ́ pa pẹ̀lú bó ṣe ní kí Natasha lọ rí rọ́kúnlé fóṣù 6 gbáko. ẹni tí kò lẹ́ni nígbìmọ̀ bó bá rojọ́ ààrẹ nílé ìgbìmọ̀ asòfin ẹ̀bi ni yóò jẹ́ Shehu Sani la ló sọ èyí di mímọ̀. igi ti dá gbajúgbajà olóṣèlú Doyin Okupe ó ní wọ́n ti kéde rẹ̀ pé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti iléeṣẹ́ ààrẹ ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe sùúrù
pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé. Ilé-ẹjọ́ ṣẹ̀ríà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe àtìlẹ́yìn fún ilé ẹ̀kọ́ tó wà ní títìpa lásìkò àwẹ̀ tá a wà yìí tó sì tún bẹ̀rẹ̀ fún àwọn míì láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó kù ṣe ṣe. A ní ọwọ́ àwọn agbófinró ti tẹ ọmọ orílẹ̀-èdè Pakistan méjì tán yan iṣẹ́ ìjínigbé láàyò pẹ̀lú bá ṣe jí ọmọ orílẹ̀-èdè akẹgbẹ́ wọn gbé nípínlẹ̀ Èkó. Níparí láti mú wá pé ìdájọ́ kú tààràtàrà ni àwọn ará ìlú náà ṣe sáwọn ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Delta lẹ́yìn tí ọwọ́ bà wọ́n tán. Títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi ó kọ́ mi ò ní yípadà wà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ ó dàbọ̀ àkùṣẹ́ látàárọ̀.